yóò ajá tó mọ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta sí bàbá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ẹni ẹ̀kọ́ àti náà là á kíra ẹni mú kí gbogbo yín pẹ̀kú dédé àkókò yìí Akẹ́dọ̀rọ̀ Awikonko náà ló kọ mi ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin lọ́lọ́kọ̀ ọjọ́ kan ńbẹ̀ náà la bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ ìwé tá ń kà lọ́wọ́ òun náà ní bínú ti rí látọwọ́ bàbá wa ìkàn ọ̀jọ̀gbọ́n nínú òǹkọ̀wé Ọládèjọ Òkèdìjí kọ́lọ́run ọ̀dẹlẹ̀ fẹ́yàn rí orí kẹfà mo ti láti tẹ̀ síwájú kákan tó dáṣẹ́ lé òun náà ní kí n tún ran yín létí ohun tí mo máa ń sọ láti gbàdégbà láti jẹ́ ìrànlọ́wọ́ àti kóríyá fún Akẹ́dọ̀rọ̀ Awikonko tẹ́ bá polówó ọjà pàdé níkànnì yìí ẹ dákun mò ń bẹ̀ yín ni mò ń rọ̀ yín ni mò ń pàrọwà ni ẹ má fò kúrò lórí ẹ má skip ẹ náà ni mò ń sọ ẹ bá ti skip ẹ tàbí fò kúrò lórí ẹ tẹ́ ẹ farabalẹ̀ wò kò láǹfààní kankan tí yóò ṣe mí bóyá lónìí tàbí lọ́jọ́ ọ̀la láti máa tẹ̀ síwájú láti máa fún láwọn oríṣiríṣi ìwé òun náà ni Akẹ́dọ̀rọ̀ Awikonko wà fún ẹ wá nǹkan fìdílé ẹ fẹ̀yìntì rẹ́múrẹ́mú kájọ gbádùn òwe yìí orí kẹfà ni mo láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ àgbọ́kànlé 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 ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ìsọwọ́mọ̀wé Ayélabọ́lá ò lẹ́gbẹ́ kò sẹ́ni tó mọ̀wé tó ní kíláàsì wọn bàbá sọ pé ó fẹ́ mọ̀wé tó olùkọ́ kì í ṣe àsọdùn ó ṣàkúkú ṣẹlẹ̀ lọ́jọ́ kan pé òun ló rán olùkọ́ wọn létí nǹkan pàtàkì kan tó gbàgbé ńgbà tó ń kọ́ wọn ní ìtàn àdáyébá ńgbà tí olùkọ́ wọn tún ṣe àṣìṣe kan nínú iṣẹ́ èdè Gẹ̀ẹ́sì Ayélabọ́lá ló tọ́ka rẹ̀ sí tí olùkọ́ sì dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ̀ sí àṣìṣe ọmọ ẹnikẹ́ni Ayélabọ́lá ńgbà yìí tí sáwá yìnbọn kẹ ò ìwọ lọ fàyà gbá mo sì gbọ́ kẹ ò àṣìṣe lásán ni kò sì sẹ́ni tí àṣìṣe kì í bá kò dáa kọ́ máa ṣègbà gbogbo ni tí sáwá kọjá ẹni tí sọ Gẹ̀ẹ́sì tí ò pé ó ṣèèṣì ni Ayélabọ́lá ò fẹ́ fi olùkọ́ wọn ṣe yẹ̀yẹ́ jókòó bẹ́ẹ̀ àṣìṣe ni àṣìṣe kọ́ ìbọn lè mi gbọ́ tètè mi fẹ́ di tí gbogbo ara mi gbọ̀n rèrèrè bí Ayélabọ́lá ti jọ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ lójú tó nìyí dágun Ayélabọ́lá láìsí ròyìn yé mi Ayélabọ́lá sì láàyè ṣe bí láti ìgbà tó ti wà ní ìwé kẹrin ló ti ń kọ́ àwọn oníwèé mẹ́fà ní ìṣirò gbogbo ọmọ iléèwé ló ń gbèdé fún tọkùnrin tóbìnrin lọ́gàá bọ́mọ ẹni bá dá àkúkú máa wé tipa òfìsà yakọ̀ báyìí ni Ayélabọ́lá sì gbayì tó sì gbẹ̀yẹ láti ìgbà tó ti wà ní ìwé kínní títí ó fi dé ìwé kẹfà ẹnikẹ́ni ò ṣèṣì gbé rí nínú iṣẹ́ kankan ó sì ti pa rèrè ipò kínní nínú gbogbo ìdánwò kò sẹ́ni tó bá dùn nǹkan rẹ̀ ni ó ti gbẹ́sẹ̀ lé báwo ni Ayélabọ́lá ti ṣe tí ẹnikẹ́ni kì í fi gbé báwo ló ti ń ṣe tí kì í fi ṣe ìṣirò kankan ẹnu nìkan láti gbọ́ pọ̀n bí mo bá ti jáde iléèwé lọ́sàn-án tí mo délé tí mo jẹun tán tí mo sì sinmi díẹ̀ ìwé mi lèmi ń gbé o títí ilẹ̀ ó fi ṣú àbí wọ́n bá rán mi níṣẹ́ ìdí ìwé mi lèmi wà gbogbo iṣẹ́ tábà sí lọ́la ni wọ́n ti ṣe wò nílé lónìí ni mo bá wá délé ìwé lọ́la bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ ni gbogbo iṣẹ́ tábà ṣe ní báyìí ti sọ fún wa pé ìdánwò wà lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo iṣẹ́ tá a bá ṣe lẹ́yìn ni wọ́n gbé yẹ̀wò tí wọ́n tún wò wọ́n fínífíní iṣẹ́ àṣetilé wa tá a bá sì nílé mi kọ́kọ́ ṣe mo bá ti délé èyí tí ò bá yé mi tàbí èyí tó bá le jù màá gbé tó àwọn tó mọ̀wé jù mí lọ àwọn ẹ̀gbọ́n mi tó ti dé sẹ́kọ́ndìrì kásá sọ wípé òrìṣà ló fún abiyamọ lẹ́nu fán tó ní ẹ̀yìn ohun òdelẹ̀ rí orí ló fún Ayélabọ́lá lọ́pọlọ tó péye bó tiẹ̀ jẹ́ pé òun náà á máa fi akitiyan àti àìsèmẹ́lẹ́ yọ ọpọlọ náà lọ́rùn òrìṣà tí gbé ọlẹ́ òkúkú sí ìwọ iṣẹ́ ọwọ́ oníkálukú ni yóò jẹ nígbà tó dé ìwé kẹfà tí ìdánwò àṣekágbáfù kù fẹ́rẹ́fẹ́ Ayélabọ́lá bẹ̀rẹ̀ sí yọwọ́ ó bẹ̀rẹ̀ sí ja olùkọ́ kíláàsì rẹ̀ níyàn bólùkọ́ bá gbé iṣẹ́ kan fún un Ayélabọ́lá sọ pé òmíràn ló ń fẹ́ a sọ pé ibi tí ìdánwò àṣekágbáfù ti yọ nìkan ló ń fẹ́ kí olùkọ́ mọ kọ́ àwọn ní kíláàsì wọ́n ti ṣe mọ ibi tí ìdánwò àṣekágbáfù ti yọ ọmọ kíláàsì rẹ̀ kan ló béèrè báyìí lọ́wọ́ Ayélabọ́lá báàrin ìlú ni mò ń gbé àbí èèyàn kan ló wà nídìí ìdánwò ọ̀hún ni oríjú àtàtà ti tẹ̀ mí lọ́wọ́ ṣùgbọ́n wọn jẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ fún tíṣà o kọ́ mọ́ bàa tú àkàrà sépo ẹnu wọn kì í bò lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ o lè lọ sọ fún ẹ̀dímásítà tàbí kọ́ lọ dá ọ̀rọ̀ olúwa rẹ̀ kalẹ̀
nínú ìpàdé àwọn olùkọ́. Epo ni mo ru o, kò níyàn kí kankan má bà tèmi jẹ́. Díẹ̀ nínú àwọn ọmọ kíláàsì wọn ló fàṣírí ọ̀rọ̀ yìí hàn. Àwọn 3 péré gan ni, ọmọbìnrin 2 àti ọmọkùnrin kan kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn yòókù ń ṣiṣẹ́ lọ fámíà ní kíláàsì. Wọ́n ń bá olùkọ́ ṣe oríṣiríṣi iṣẹ́ ìgbáradì láì mọ ibi gan tí ìdánwò ti yọ. Mélòó wà nírú iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lè yẹ̀wò láwòdélẹ̀ nínú iṣẹ́ ọdún 6? Wọ́n kàn ń fọwọ́ ba gbogbo rẹ̀ tètè kiri ni. Ayélabọ́lá ń tiẹ̀ kò jágbójájù láì mọ̀ ibi tí yóò ti rẹran pa, nítorí asọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan tó sanwó fún ti jòwé ọ̀gangan ibi tí àwọn ẹran sùn kalẹ̀ sí fún. Ẹnìkan ti fi àwọn ìbéèrè tí wọ́n béèrè nínú ìdánwò ọ̀hún hàn án, ó sì ti fi hàn án níkọ̀kọ̀. Owó tó gbà lọ́wọ́ Ayélabọ́lá pọ̀ gan ni. Ẹ̀yìn tó gbowó tán ló tó fi ẹ̀dà ìwé ìbéèrè náà lé lọ́wọ́. Ó ní ohun tí kọ́bọ̀ kan ṣe ẹgbàá ìdọ̀bálẹ̀ òsè. Olówó ti so gbogbo tán. Bó ti rí àṣírí ìdánwò tó ń bọ̀ ọ̀hún jíwò tó yìí kò sì mẹ́lẹ́ o. Bẹ́ẹ̀ ni kò fìgbà kankan sinmi. Kò sọ pé nítorí òun ti pòdù ọ̀yà láàárọ̀ òun ò ní lọ sóko alẹ́ mọ́. Yékéyéké lọ́la gbogbo ìbéèrè tọwọ́ rẹ̀ ti bà náà yí àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó finú hàn. Wọ́n jọ tẹ gbogbo ìbéèrè náà rún gódógódó ni, tó bẹ́ẹ̀ tí wọ́n fi fẹ́rẹ̀ lè máa fi ìdáhùn wọn sorin kọ. A rí nínú wọn tó ti rẹ̀ ń fi ìdánwò ọ̀hún lálàá. Iṣẹ́ wọn wá dá wọn lójú kọjá àtàwọn ọmọ kíláàsì wọn yòókù tí ọmọ àwọ̀ ìdánwò tí ń bọ̀ náà tí wọ́n kàn ń mẹ́fòó pé àbí ìrìn ni yóò ti yọ ni àbọ̀nà ọ̀hún ni yóò gbà ṣé ọ̀ ń bọ̀ àwọn ládẹ́rẹ̀ dé. Ó tó oṣù 2 kí ọjọ́ ìdánwò àṣekágbá tó pé, nígbà tí Ayélabọ́lá àti àwọn 3 yòókù ti ń lèkè mọ́lé tí wọ́n ń yan sùkúrù lóde. Wọn tí wọn ìbámu wá lọ Sókótó kókó ti wà ní àgbo ṣòkòtò wọn. Àwọn ti gbọ̀nà ìbúrúkòkè odò ní tiwọn kí afárá ó tó máa mì jẹ́gẹ́jẹ́gẹ́ kí àwọn tó kù kí wọ́n múra lóko. Ìmúra wọn ò sì lè rọrùn torí pé ohun tí wọn sọnù ni wọ́n wà. Olùkọ́ tó ń fà wọ́n lọ sórí afárá ọ̀hún kò mọ̀ gangan níbi tó yẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé. Bàbá fọ́jú, ọmọ fọ́jú, bàbá ń fọ ọmọ kiri títì, wọ́n ń ṣe báárà ọgbẹ́rin ní wọ́n àti tíṣà àtàwọn ọmọ iléèwé. Ṣùgbọ́n kinní kan mọ́kílọ́kan Ayélabọ́lá mélòó ti dòwú nú ọ̀rọ̀ méjì, kílọ́kan ọlọ́ya nínú ọ̀rọ̀ àgbò. Ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ṣèdánwò, ọ̀tọ̀ọ̀tọ̀ sì lóníkálukú gbàwé ẹ̀rí. Bó ní kálukú bá ti ṣe mọ́ ni yóò jẹ mọ́. Àwọn yòókù náà rìn bí afọ́jú ni nítòótọ́ tàbí bí ẹni tí wọ́n ń dì ní ìdìndéjó nínú eré òṣùpá kí olóró ní mọ bí tí àwọn ìjẹ rẹ̀ paramọ́ sí. Wọ́n ń táwọ́ rárá bí ẹni tí yóò mú káàdì èyí jẹ èyí ọ̀jẹ̀. Bọ́pẹ́ títí ogún ọdún bọ̀ wá kọ́la. Ó ń bọ̀ ọjọ́ ìdánwò náà pé lọ́jọ́ tí ìdánwò ọ̀hún bẹ̀rẹ̀. Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ Ayélabọ́lá láfètò ńgbà tó yẹ ìwé ìbéèrè wò ní gbọ̀ngàn ìdánwò. Alákòóso ìdánwò sáré sọ́dọ̀ rẹ̀ láti wádìí pé kí ló dé, ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ ó ní kò sí nǹkan kan. Ńgbà tó tó 30 ìṣẹ́jú ó ní òun ti ṣetán, ó dìde ó sì yàn jáde kúrò ní gbọ̀ngàn ìdánwò. Ní ìṣẹ́jú àáyá àwọn 2 yòókù náà lọ mú ìwé ìdáhùn ìdánwò tiwọn náà lélẹ̀. Ayélabọ́lá tètè ṣetán tiẹ̀. Àwọn ọmọ kíláàsì ọ̀sà ìmọ̀ yọgbọ́ bí Ayélabọ́lá ti rí òrìjọ́ ìdánwò rà níkọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ló sì kọ́kọ́ ṣetán yìí tó fi hàn pé òótọ́ ni ọ̀rọ̀ tí àwọn ń yọgbọ́ tí àwọn kọ́kọ́ rò pé àhesọ ni. Wọ́n ní nítorí pé ẹni tá a bá fẹ́ jọ jíjù láàjù ní àwọn 3 yìí fi yára sáré parí iṣẹ́ tiwọn ńgbà tí Ayélabọ́lá tó fojú ọpọ́n hàn wọ́n sì ń bá àwọn ìbéèrè jìjàkadì. Ìyá ńlá ní jẹ ọmọ tí ọba ní bàbá o ní wọ́n fi sọfa. Bó sì tèrè náà nìyí ní gbogbo ẹ̀ka ìdánwò náà pátápátá. Ìṣirò ni o, Gẹ̀ẹ́sì ni o, Yorùbá ni o, ẹ̀kọ́ ẹ̀sìn ni o. Àwọn ọ̀rẹ́ Ayélabọ́lá mẹ́tẹ̀ẹ̀ta tó ti ní òrìjó lọ́wọ́ ìní kọ́kọ́ ṣe tán. Wọ́n ti jáde pẹ́pẹ́pẹ́ kí àwọn yòókù tó máa parí iṣẹ́ tiwọn lọ́kọ̀ọ̀kan bí adìẹ ń sa àgbàdo jẹ. 40 ni wọ́n ní kíláàsì wọn. Nígbà tí èsì ìdánwò jáde, ipò 23 ni Ayélabọ́lá wà nínú àwọn 36 tó yege. Àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló sì jọ pín pòòrù, wọ́n fìdí rẹmi. Àṣé irọ́ ni òrìjó ìdánwò tí Ayélabọ́lá rí, àṣé wọ́n ta irọ́ fún un ni. Ìbéèrè tọ́ra kankan kò bá èyí tó jáde nínú ìdánwò mu. Àìmọ̀ ohun tí wọ́n kọ sílẹ̀ ló jẹ́ kí àwọn ọ̀rẹ́ Ayélabọ́lá mọ tètè jáde ní gbọ̀ngàn ìdánwò. Àtẹ́lẹwọ́ ẹni ni kì í tan ní jẹ. Ẹni tí ọ̀mọ̀nà ti ń dá pàdé yóò wulẹ̀ sọnù ni. Báyìí ńlá parí orí 6 ìwé náà. Àgbọ́kànlé
ìgbọ́kànlé pẹ̀lú ògo Ọlọ́run orí keje láti tẹ̀síwájú láìpẹ́ rárá. Àkọlé tí bẹ́ẹ̀ jìnnì. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Bákan náà làwọn channel Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò live, Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò live, Ìkórìtà Kò Yé Mi, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Bákan náà bá ti máa ń sọ ní gbogbo ìgbà tí a bá ń kàyọkà wípé lára àwọn ìwé aládùn tá a ti kà ní ìkànnì yìí, èèyàn àparí inú kò ní pẹ́ di eré àgbéléwò pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀nà mẹ́ta láti nílò ẹ̀yin èèyàn. Àkọ́kọ́, bóyá ẹ fẹ́ so nígbọ̀wọ́. Kejì, bóyá ẹ fẹ́ polówó ọjà nínú ẹ̀. Ẹlẹ́kẹta, ọ̀nà ni bóyá ó kàn wò yín lọ́kàn láti kún wa lọ́wọ́ kájọ gbédè àti àṣà Yorùbá lárugẹ. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjù wá ṣe o.